Ó ṣeé ṣe kí ojú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna, gómìnà náà ní ìpínlẹ̀ Kaduna tó ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún láàrin ọdún 2015 sọ́dún 2023, Mallam Nasir El-Rufai, ó ṣeé ṣe kójú ẹ̀ kó sì tún rí èèmọ̀ sí o pẹ̀lú bí wọ́n ṣe ní àjọ tí ó ń rí sí jẹgúdújẹrá àti àwọn ìwà tó jọ ọ́, àjọ ICPC, wọ́n lọ tú ilé El-Rufai tó wà ní ìlú Àbújá, wọ́n lọ tú wò tó sì ní àwọn nǹkan tí wọ́n bá níbẹ̀, àwọn nǹkan tó lè kó bá El-Rufai tó sì lè rán ní ẹ̀wọ̀n ni. Ẹ rántí wípé láti nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ni Mallam Nasir El-Rufai inú ti wà látìmọ́lé nígbàrà tí El-Rufai tó dé láti ìlú Cairo lórílẹ̀‐èdè Egypt. Ó ní àwọn agbófinró wọn ti kọ́kọ́ fẹ́ gbé ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà ní ìlú Àbújá, ṣùgbọ́n tí El-Rufai àti àwọn ọmọlẹ́yìn rẹpẹtẹ tí wọ́n lọ kí i káàbọ̀ ní pápákọ̀ òfurufú wọn ò jẹ́ kí wọ́n rí i gbé, tó sì jẹ́ pé ní ẹsẹ̀ El-Rufai inú fífẹ́ sí ara rìn lọ sí ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí tí wọ́n ń pè ní Economic Financial Crime Commission EFCC, ibi tí àwọn èèyàn tó ti tì mọ́lé. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn èèyàn tí wọ́n fún El-Rufai ní bẹ́ẹ̀lì ní àwọn àjọ ICPC ní làwọn náà máa tún gbé El-Rufai, tó sì jẹ́ pé láti ìgbà náà àtìmọ́lé wọn ni El-Rufai wà. Yàtọ̀ sí eléyìí, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà Department of State Service DSS, àwọn náà wọ́n tún fẹ́ bá El-Rufai ṣẹjọ́ tiẹ̀ lọ́tọ̀ lórí bó ṣe lọ sọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wérọ̀ pé òun gba ohùn olùdámọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà National Security Adviser Alhaji Nuhu Ribadu, ọ̀rọ̀ tí ó ń bá ẹnìkan sọ, òun ká ohùn náà sílẹ̀ láì jẹ́ kán mọ̀ yín pé ẹnìkan tó ká sílẹ̀ ó fi ọ̀rọ̀ náà hàn òun, tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ló jẹ́ nǹkan tó léwu lábẹ́ òfin Nàìjíríà tí wọ́n tún fẹ́ bá El-Rufai ṣe ẹjọ́ sí, bó tilẹ̀ jẹ́ pé ó dínú oṣù kẹrin kan tó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú lórí ọ̀rọ̀ El-Rufai àti àwọn àjọ DSS. Ṣùgbọ́n àṣírí tó ṣẹ̀ṣẹ̀ tú báyà ṣe wọnú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí nípa bó ṣe lọ túlẹ̀ El-Rufai àti tí wọ́n bá nílé ẹ̀, ó jẹ́ nǹkan kàyéfì tí ó sì jẹ́ pé ó bá jẹ́ òótọ́ àjẹ́ pé ó ṣeé ṣe kí El-Rufai kó sì parí látìmọ́lé nítorí àwọn nǹkan tó lè kó bá ni wọ́n náà bá nílé ẹ̀. Wọ́n nígbà tí àjọ ICPC tí wọ́n lọ tú ilé El-Rufai lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn, wọ́n ní àwọn irinṣẹ́ tí èèyàn lè fi máa gbọ́ ìpè onípè, phone call tí ẹlòmíì ń pè láì jẹ́ pé ẹni náà mọ̀ pé wọ́n ti ń ṣọ́ òun, wọ́n náà bá nílé El-Rufai pẹ̀lú àwọn nǹkan míì tí ó tako ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo eléyìí iná sì ni yóò kó bá El-Rufai nítorí pé àwọn àṣírí burúkú ni wọ́n bá nínú ilé ẹ̀ tí wọ́n kọlù ní ìlú Àbújá.